ẹ̀yin ènìyàn wa wọ́n jí ọmọ obìnrin Sanwó-Olú gbé kẹ̀ ọmọ Babájídé Sanwó-Olú wọ́n jí ọmọ obìnrin ẹ̀ gbé lọ kẹ̀. Good morning, fellow citizens of Nigeria. Governor Babájídé Sanwó-Olú's daughter is missing. One of the legal constitutional children of Sanwó-Olú is missing. Ẹ̀yin ènìyàn wa kí lẹ bá wa gbọ́ tán lẹ́nu Adétóun nísìnyí ó ní Babájídé Sanwó-Olú daughter is missing bíi ti báwo àṣàó a sọ wípé kò sí nǹkan kan tó ń ṣẹnu rere tó ń ṣẹnu ẹnu dáadáa nínú ìlú yìí pé nǹkan ò lọ déédéé àti ètò ààbò àti ètò ìwòsàn àti ti ètò ẹ̀kọ́ gbogbo ẹ̀ ló mẹ́hẹ o gẹ́gẹ́ bí ohun tí Adétóun sọ lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ ọdún 13 ọmọ kékeré ọmọ ọdún 13 wọ́n ní ó sọnù wọ́n ní ọmọ Babájídé Sanwó-Olú ni ẹ̀yin ènìyàn wa láti ẹnu Adétóun láti gbọ́ ó ṣe pé Adétóun àti Sanwó-Olú 5 and 6 ni wọ́n Adétóun àti Dàpọ̀ Abíọ́dún 5 and 6 ni wọ́n o Adétóun ló pariwo síta o wípé ọmọ Babájídé Sanwó-Olú o ọmọ obìnrin o ọmọ ọdún 13 o wípé wọ́n ń wá wọn ò rí o ẹ jẹ́ ká gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lẹ́nu Adétóun ká tó tẹ̀síwájú. Good morning, fellow citizens of Nigeria. Governor Babájídé Sanwó-Olú's daughter is missing. One of the legal constitutional children of Sanwó-Olú is missing. A young man just sent a message to my husband now that they should call my attention to it that Sanwó-Olú's daughter is missing. Now, I don't want trouble. And I don't want this matter to escalate more than this. I only need the cooperation of 2 people. Hey, Joe, you people will not see my trouble. I don't want any single trouble. The DPO of Gowon Police Station, Mosalashi Ipaja, and the principal of State Junior High School, Mosalashi Ipaja, Limosho, please, there is a 13-year-old girl in that school. The poor girl lost mother, her biological mother. So that means that in December 2025, and instead of the father to be mourning the loss of his dearest wife, the man started to have sexual intercourse. Ó bẹ̀rẹ̀ sí ní dó ọmọ yẹn to the point that the girl is successfully pregnant. What a shameful act. A 13-year-old girl has been impregnated by her own biological father. And now, they took the girl, they have taken the girl, to go and do about. Fellow citizens of Nigeria, please, we should understand that we owe these children a responsibility to protect. Now, you, the principal, and the families of the man, you people now conspire together, and the girl is nowhere to be found. I am giving you just 3 hours. One bidder, 3 hours, not 1 second less to produce that child. The fact that that girl is not even anywhere to be found is even mentally traumatizing. And you people are hiding it. You are conspiring together, a principal of a school, aiding and abetting such crime. And the child is nowhere to be found. Every single child is in custody of state government. The governor of every state is the chief security officer. The lives of every citizen is the responsibility of the governor. And I am asking that where's Sanwó-Olú's daughter? You people should produce that girl by 12:30. Let me not receive a call that girl has been handed over to Lagos State Child Protection Unit. I have called the Commissioner of Education. I have called all people involved. I am only giving you till 12:30. That girl must report. It's not. 13-year-old. 13. Minor. People are wicked. People are wicked. Biological father. You now have the effrontery to secretly want to go and do God Almighty. Where is this country turning? Under our watch in Lagos State.
under Lagos State watch, you have the audacity. DPO, police, produce the girl. Tell the husband, tell the father to produce the girl. If the girl does not report to your police station, let the girl report to Lagos State there in Alausa. Please, I will put the address on this post. I want to see the girl in either of those two places. Ẹ̀yin ènìyàn wa, ẹ bá wa gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé dáadáa lẹ́nu Adétóun àkọ́bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Elédùmarè kó ṣàánú fún wa. Ẹ jọ̀ọ́, kí ni wọ́n sọ ilẹ̀ Yorùbá dà báyìí nítorí Ọlọ́run? Bàbá gbọ́mọ ṣòwò, ẹ̀gbọ́n àgbàbúrò ṣòwò. Bàbá á ti máa kó ìbásùn ti ọmọ ọdún 13 débi wípé níbi tí bàbá yìí ti wá ṣe dé ọmọ yẹn wá ní oyún. Bàbá tí wọ́n ń wá gbogbo ọ̀nà láti ṣe abortion fọ́mọ ọdún 13, láti lo nǹkan fún ọmọ. Bóyá bí ọmọ ṣe sọnù báyìí, bóyá bàbá ló ti lọ lo nǹkan fún ọmọ. Bí ó níbi tí bàbá ti gbé ọmọ lọ báyìí tí wọn ò rí, ọmọ ìjọba ni, ọmọ Babájídé Sanwó-Olú ni. Ṣé ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ nínú ìlú láti ọjọ́ yìí? Ṣé mo yí àwọn ọmọ kò lè yàn, àwọn ọmọ mẹ̀kúnnù, àwọn ọmọ aláìléèyàn tí oríṣiríṣi irú ìwà wọ̀nyí tó ti ṣẹlẹ̀ sí ogúnlọ́gọ̀ àwọn ọmọ underage, ọmọ ọdún 13, ọmọ ọdún 12 tí irú nǹkan wọ̀nyí ti ṣẹlẹ̀ sí, tí wọ́n á dẹ̀ fi ọwọ́ ọlá tí wọ́n á fi gbá wọn lójú, tí wọ́n á dẹ̀ wọ́n á dọwọ́ bò ó. Ṣé bí ìdí tá fi ń gbogbo ẹ̀ wá síta nìyẹn? Wípé irú nǹkan wọ̀nyí kò gbọdọ̀ máa ṣẹlẹ̀ ní àwùjọ, kò gbọdọ̀ máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Àwọn nǹkan wọ̀nyí ó ń ba ilẹ̀ Yorùbá jẹ́ ni. Báwo la ṣe ń gbọ́, etí wo ló ń gbọ́ wípé bàbá kí ọmọ obìnrin ẹ̀ mọ́lẹ̀ ọmọ ọdún 13? Ó wá gbogbo tó fẹ́ fi lo oògùn fún. Bóyá ó ti lo oògùn fọ́mọ báyìí, bóyá nǹkan ti ṣẹlẹ̀ sọ́mọ tó ti lọ wá bí kan dá sí. Ẹ mọ̀ kan táyé tó ń sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá o, Benjamin Hundeyin, DPO ọlọ́pàá àbí kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Èkó, wọ́n ní kẹ́ ẹ wá ọmọ yẹn jáde o. Wọ́n ní wọ́n fún yín di aago 6 kẹ́ ẹ wá ọmọ jáde o. Ẹgbẹ́ tó kún wọ́n ti rìtáyà ní tiwọn. Ó dáa. Túnjí Dìísù, ẹ̀yin lẹ wà ń bẹ́ẹ̀, wọ́n ní kẹ́ ẹ wá ọmọ jáde. Ẹgbọ́ ẹ̀yẹ ènìyàn wa, irú bàbá tó hurú ìwà yìí, irú ìdájọ́ wo ni kí wọ́n ṣe fún? Bàbá tó hu irú ìwà yìí ni o, ìdájọ́ wo ni ó tọ́ fún? Ẹ jẹ́ ká rí lọ́ndà comment section. Ìdí tá fi máa ń mú àwọn ètò wọ̀nyẹn wá nìyẹn. Ìdí tá fi sọ wípé gbogbo akápọ̀wọ́sowọ́pọ̀ ká tú ilẹ̀ wa ṣe nìyẹn. Eléèkì tí ń ṣe Fúlàní o, àbí ṣé bàbá yẹn Fúlàní ni? Yorùbá ni. Kí ló dé tí gbogbo irú ìwà wọ̀nyí tó dẹ̀ ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá? Òun la fi ní nǹkan ìbàjẹ́ báyà lè máa da ọwọ́ bò ó. Pẹ̀lú àdúrà ṣe ń gbé wọn jáde tá à ń ṣe gbogbo àwọn ètò lọ́tùn lósì náà. Ẹ wò síbẹ̀síbẹ̀ náà nǹkan ò tí ì fararọ. Ibẹ̀ làwọn kan tí wá lọ jókòó tí orí péèjì wa tí wọ́n ti wá lọ ń rìpọ́ọ̀tù ẹ̀. Àṣà ṣe ju ètò tá à ń ṣe yìí lọ náà. Yorùbá kí ló dé tá a ní irú ìwà yìí lọ́wọ́? Kí ló dé tó yẹ pé kí ìtọ́mọ ẹnì kejì kó bàjẹ́ ìlú ẹ̀ lẹ máa ń lù kiri? Ìran Yorùbá ó lágbára o. A gbọ́dọ̀ máa bá a lọ báyìí o. Tá a bá ń bá a lọ báyìí kò lè sí ìlọsíwájú nílẹ̀ Yorùbá o. Ẹyẹ ni wọ́n tẹ́ ń pè wá lọ́tùn lósì wípé báwo ni ọ̀rọ̀ péèjì wa? Àìwà lórí ẹ̀ o, wọn ti tú ọwọ́ kúrò ń bẹ̀ o. Wọ́n kóra wọn jọ síbẹ̀ o tí wọ́n bẹ̀rẹ̀ sí rìpọ́ọ̀tù ẹ̀. Ọmọ Yorùbá náà ni o. Ọmọ Yorùbá ni o. Ọmọ Yorùbá náà ni wọn kì í ṣe Hausa o, wọn dẹ̀ ń ṣe ọmọ Ìgbò o. Yorùbá, jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa. Ẹ wo nǹkan tí bàbá ṣe fún ọmọ báyìí. Pẹ̀lú gbogbo nǹkan tẹ́ bá wa gbọ́ lẹ́nu Adétóun yìí, ẹ̀yin èèyàn wa jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí. Torí wípé a sọ fún wa wípé àwọn nǹkan ìbàjẹ́ wọ̀nyí ni a gbọ́dọ̀ ti ọwọ́ ẹ̀ bọlẹ̀ nílẹ̀ Yorùbá. A gbọ́dọ̀ máa bá a lọ báyìí. Òun ni àwọn ọ̀rọ̀ tá à ń sọ lórí ìkànnì wa níbí. Èmi ò dẹ̀ lérò wípé ó ní ọ̀rọ̀ kan tá a sọ tàbí abú èébú ní orí ìkànnì Àṣàkẹ́ TV show níbí. Ẹ bá wa subscribe sórí Àṣàkẹ́ Akọ́mọlédè. Ibẹ̀ lẹ ti máa gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán. Ẹ bá wa pín kó kan àwọn ènìyàn o. Gẹ́gẹ́ bí ohun tí Adétóun sọ, ó ní ọmọ Babájídé Sanwó-Olú o, ó ní ọmọ wọn, ó ní wọn wá wọn ò rí o. Gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́ bá wa fi òye gbé àwọn ọ̀rọ̀ tó sọ. Jẹ́ ká rí èròǹgbà wa ní abẹ́ fọ́nrán. Bàbá tó hu ìwà yẹn, ìdájọ́ wo ló tọ́ sí?
torí àwọn nǹkan báyìí ó yẹ kí wọ́n fi wọ́n máa jófin tó bá ti fi ẹnìkan jófin àwọn tó kù wọ́n á ti ọwọ́ ọmọ wọn báṣọ kí ló dé ìwà ìbàjẹ́ ó túbọ̀ ń gbèrú sí láwùjọ wọ́n wá sọ ìwà ìbàjẹ́ wọ́n sọ yẹn di agbádá wọ́n sọ di ẹ̀wù wọ́n dáṣọ fún wọ́n dá fìlà fún tí wọ́n ń wọ̀ sọ́rùn tí wọ́n fi ń ṣoge ṣe àwọn kan báwọn yìí kò lè máa ṣẹlẹ̀ láwùjọ nínú ìlú kẹwàá sọ wípé kí ìdàgbàsókè kó dé bá irú ìlú bẹ́ẹ̀ kí ló dé oríṣiríṣi ìwà lọ́tún lósì ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kú inú ni bí ni lọ́tún lósì kí ló dé àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú ara wa o Elédùmarè á ràn wá lọ́wọ́ o a ní ká sáré mo wá sí etí ìgbọ́ wa ni o pẹ̀lú bí a ṣe gbọ́ nìyẹn o wípé ọmọ Babájídé Sanwó-Olú o wọ́n ní wọn ò rí o Adétóun ẹnu ẹ̀ láti gbọ́ jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́fọ́rẹ́ èmi náà ni ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín Ṣàkẹ́ TV show Olúdùwà gbé wa o láṣẹ Ìdùmarè.